Tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin. Níjọ́ wo mo sọ̀rọ̀ black seed towards the end of my video. Yes, tí mo ní ó dáa fún àtọ̀. Ṣóyé yín? Yes, ó dáa fún àtọ̀. Ìdí tó fi dáa fún àtọ̀, òun náà ni mo fi wá fẹ́ sọ fún yín. Nítorí pé fídíò yẹn mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn concentrate on it. Ọ̀pọ̀lọpọ̀ tó wò wọn ò wò to the end láti rí advantage black seed tí mo sọ. Ó dẹ̀ ń dùn mí, ó ń ká mi lára. Ẹ rí, tẹ́ bá rí ni ẹ̀yin ó mọ̀ pé fídíò yẹn fídíò ńlá ni. Okay? Black seed yìí bó ṣe wà yìí, black seed yìí. Báwo lẹ ṣe fẹ́ mọ̀ black seed tó dáa? Black seed yìí. Torí ẹ máa ń rí everywhere, especially ní Sunnah shops or ní mọ́sálásí Jímọ̀ níjọ́ Friday. Ẹ rí pé àwọn Haúsá yẹn gbé wá. Yes. Láti mọ̀ original, òun ni pé tó bá bu díẹ̀ tó fẹ́ ẹyin tẹ̀, yes. Is even kó wà lórí wọn kó bu díẹ̀. So yeah, I'm telling you, kò sí kankan, kò sí ó dọ̀tí ni, ó máa cause any problem, wàláhì kò ní cause any problem. Ó tún máa bẹ́ẹ̀ take problem yẹn, ó máa bẹ́ẹ̀ take care sharp sharp. Ó máa bẹ́ẹ̀ take care sharp sharp. Okay? Tẹ́ bá wá fẹnu tẹ̀, ẹ rí, tẹ́ bá ti rí white nínú ẹ̀, èyí tó dáa nìyẹn. Tẹ́ bá ti dà sẹ́nu kẹ́ fẹnu tẹ̀ díẹ̀, wá tú díẹ̀, ẹ wá wọnú ẹ̀, ẹ rí pé white máa wà nínú ẹ̀. Èyí tó bá sí white nínú ẹ̀ tó jẹ́ pé black ni throughout, ìyẹn kọ́kùrúfù nìyẹn o. And ọ̀pọ̀lọpọ̀ mi máa ń wáyé bẹ́ẹ̀ yẹn, tẹ́ ẹ̀yin ò dẹ̀ ní mọ̀. Do you understand? So ó dáa fún àtọ̀ gidi gan ni o. Mi ò fi ṣeré o. Ó dáa fún àtọ̀ gidi gan ni. In fact, èmi gan mọ̀ pé ó dáa fún àtọ̀ bẹ́ẹ̀ until àwọn tó lò ó tí wọ́n tún yànnàná rẹ̀ bẹ́ẹ̀. Ìdí tó fi dáa fún àtọ̀ ni pé ẹ̀yin tèmi, màá sọ bíbí grammar o. Bẹ̀bí mo bá ṣe sọ ẹ̀jọ́, ẹ má bínú. Ṣé ẹ rí ó ní kíní kan tá à ń pè ní linolenic acid. Linolenic acid àti oleic acid ó wà nínú black seed yìí. Ó dáa fún nǹkan tá à ń pè ní sperm parameters. Tá bá fẹ́ wá fọ́ sí wẹ́wẹ́, kí la mean by sperm parameters yẹn? That means the sperm count, the sperm motility, ó máa increase yẹ. Then apart from that, àwọn kan wà tí wọ́n máa ní abnormal sperm. Ó máa reduce the quantity abnormal sperm yín ní kíní tẹ̀ ń rí. Because ó máa boost the quality ẹ̀. Bó ṣe ń boost the quality ẹ̀, bẹ́ẹ̀ náà ló ṣe máa reduce the abnormal sperm. Gbogbo ẹ̀yin tá a send ọjà sí, tí a fún yín black powder, tẹ́ ẹ̀ sì ń suffer àtọ̀, tẹ́ ẹ mú black torí pé ó wá ní dúdú, ẹ gbàgbé ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ gbàgbé ẹ̀, it is not done. Ó better tẹ́ bá ní lọ́wọ́ ṣe bẹ̀rẹ̀ sí ní lò wọ́n tó bá fẹ́ àtọ̀. Then apart from pé àtọ̀, kí ló tún máa ń ṣe? Ó ní kíní kan again tá à ń pè ní phenolic àti alkaloid nínú ní black powder yìí. Ó ní phenolic and alkaloid. Phenolic and alkaloid tó wà nínú black seed yìí, òun ló máa stimulate secretion of testosterone àti follicle stimulating hormones. Fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ follicle stimulating hormones, òun ní hormones tó ń parapọ̀ mọ́ testosterone tó ń balance up, tó jẹ́ kó di nonsense, tó jẹ́ kó di radicals. Do you understand? So ó ní bó ṣe ń ṣe kíni, bó ṣe ń stimulate good hormones tó dẹ̀ help follicle stimulating hormones again. Mo believe pé you understand. Again, nínú black seed yìí, we have high level thymoquinone. Ẹ̀yin tèmi, thymoquinone. Thymoquinone tó wà nínú black seed yìí, ó help láti improve quality. Ṣé ẹ mọ̀ pé tá bá sọ nípa àtọ̀, analysis yẹn oríṣiríṣi ni. So apart from pé ẹ jẹ oore ọ̀fẹ́ àtọ̀ yìí, ẹ tún máa jẹ oore ọ̀fẹ́ health wise. Do you understand? Tẹ́ bá fẹ́ lo black seed pé ẹ fẹ́ lo black seed fún BP, kò lè stand alone. Ẹ ní láti fi kíní kan sí, bóyá ẹ fi garlic ẹ fi sí. Tẹ́ bá fi garlic sí again, ó tún máa help àtọ̀, bẹ́ẹ̀ ló ti máa help BP yín. Okay, ẹ fẹ́ wá lò fún pains, ẹ ní láti tún fi one or two things sí
tó ń help with pains. So that means eléyìí mo sọ nínú fídíò mi kó ti pẹ́, mo ní ó dàbí ajẹ́ òògùn. Ó dàbí ẹjẹ́ òògùn, ó máa ń jẹ́ kí whatever tẹ́ bá mix mọ́, ó máa ń jẹ́ kó tètè ṣiṣẹ́. You understand? So nínú fídíò yẹn tí ẹ rí yẹn, mo ní date. Ẹ bẹ́ẹ̀ yìí náà mọ date. Ẹ wá bí ṣe máa wá date. Ẹ sa ẹ jẹ́ kó gbẹ. Tó bá wá gbẹ, ẹ wá mix ẹ̀ mọ́ black seed yìí. Ẹ fi wá ṣe powder. Powder yẹn tẹ́ máa fi mú pẹ̀lú ògì. That is all. Ẹ jòrè ọ̀fẹ́ ẹ̀. Then apart from this, kíni tún máa ṣe? Ó tún máa ń jẹ́ kéèyàn sùn. Bó ṣe wà yẹn tó o lè má mix kankan mọ́ o. You understand? O lè má mix kankan mọ́ o. Kó kàn mọ́ mú ìwọ tó bá rórun sùn. Lálẹ́ pátápátá ó máa jẹ́ kó ẹ rórun sùn. Bákan náà, ó fẹ́ take care ọ̀rọ̀ joint pains. You understand? Ìwọ kàn wá oògùn pains. Tí ìwọ mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún pains. Bí oògùn yẹn bí ó ti kò ṣiṣẹ́ fún ẹ mọ́, kàn add black seed yìí, kó turn ẹ̀ sí powder, kó add ẹ̀ mọ́ oògùn pains yẹn, wàá rí pé ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Yes, fún àwọn èèyàn tó sọ fún mi, tó sọ pé àwọn ò rí tọ̀tọ̀, ẹ include black seed powder sínú diet yín. Ẹ má ṣe mí gbọ́ o, last thing at night. Otherwise, tẹ́ bá lò lọ́sàn-án, ẹ lè mọ̀ tògbé. So wọ̀ntúnwọ̀nsì. That is it. Mo mú wá fún yín lẹ́ni. Ìwọ sọ pé àtọ̀ rẹ lò. Fi kíní ìkúnnú oúnjẹ rẹ náà. Fi kún kó dẹ̀ mọ́ mú lérò. Ẹ lè ká sọ pé ààrẹ sí o. Mọ́ mú lérò kórè. O lè mú 3 times in a week. O lè choose láti máa mú every day. Tẹ́ bá ti tẹ̀lé mi tipẹ́tipẹ́, ẹ máa mọ̀ pé mi jẹ́nu lórí black seed yìí. Torí pé kíni mo ní as a lady, mo rí oore ọ̀fẹ́ gidi gan ni tó kọjá àwàdà. This is on point by 2, using my words for this. Bye for that. No, before ká tó lọ ètè mi, ẹ jọ̀ọ́ ká tó lọ. Fún gbogbo ẹ̀yin tẹ́ ní ṣíṣe ṣe, maybe wedding ceremony, birthday ceremony, wedding anniversary, ẹ fẹ́ sílé ni, or any kind of celebration, graduating ni, kí ni ẹ máa bá mi ṣe? Ẹ bá mi pè Royal Event Planners. Royal Event Planner, àwọn ni latest tó jẹ́ wípé wọ́n lè offer yín ní indoor and outdoor catering services. Kí ni wọ́n tún ṣe again? Wọ́n ṣe rental services. Kí ni wọ́n tún ṣe again? Wọ́n ṣe cakes, wọ́n ṣe oríṣiríṣi snacks. Kí ni wọ́n tún ṣe again? Wọ́n ṣe bridal makeups, wọ́n ṣe alága àdúró, alága àjòkó, wọ́n ṣe certified bouncers. Ẹ fẹ́ ṣe occasions sin, ẹ need the bouncer, wọ́n lè bá yín get here. Kí ni wọ́n tún ṣe again? All office and house decoration, even kitchen. Kò sí nǹkan tí wọn kì í ṣe. Tó bá jẹ́ pé nípa pé a fẹ́ decorate ilé ni, a fẹ́ organize wedding, anything wọ́n bá yín ṣe. Ṣé ìwọ o fẹ́ kí wọ́n bẹ́ẹ̀ dáná ni? Yes, o lè pè wọ́n á bẹ́ẹ̀ dáná. Kò síbi tí wọ́n dẹ̀ kí ń ship oúnjẹ wọn sí. Tó yẹ pé oúnjẹ wọn dẹ̀ máa dúró bẹ́ẹ̀. Láti Nàìjíríà, wọ́n lè bá yín ship oúnjẹ sí anywhere in the world tó dẹ̀ máa wà perfect. Kò dẹ̀ pọ̀nmọ́ ni o, ẹja ni o, ẹran ni o, kò sí nǹkan tí wọn ò lè tọ́jú. Ìgbín ńláńlá wọ́n bá yín tọ́jú ẹ̀, wọ́n bá yín ship ẹ̀. Yes, olóòótọ́ ni wọ́n. Ta ni olùdarí ibẹ̀? Òun náà ni Hajiya wa Folúkẹ́ Ògúnbẹ́kún. Àwọn èèyàn nìyẹn, àwọn èèyàn alálàáfíà, àwọn èèyàn alálùbáríkà. Ẹ ṣáà ti pè wọ́n lórí aago wo, lórí nọ́mbà 080 63 33 2411. Tẹ́ bá ti pè wọ́n, tán bá ti dá yín lóhùn, ẹ consider pé Hajiya on point by 2 ó lè ń bá sọ̀rọ̀. They are trustworthy. They is on point by 2, using my words to help others. Bye for now.